Fetí sílẹ̀ ẹ̀yin ọ̀run, èmi ó sì sọ̀rọ̀, sì gbọ́ ọ̀rọ̀ ẹnu mi ìwọ ayé. Ẹ̀kọ́ mi yóò máa kán bí òjò, ohùn mi yóò máa sẹ̀ bí ìrì, bí òjò winiwini sára ewéko tuntun, àti bí ọ̀wàrà òjò sára ewébẹ̀. Nítorí èmi yóò kí òkìkí orúkọ Olúwa káàkiri gbogbo àgbáyé. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ọba tó fi ohùn fún àkèré tó fi ń pòjò, ọba tó fi èdìdì ilẹ̀ fún òkété tí ilẹ̀ lanu fún, ọba tó fi àṣẹ ọ̀rọ̀ fún Mósè tó bá òkun pupa sọ̀rọ̀ tó gbọ́, ọba tó fi àṣẹ ọ̀rọ̀ fún Joshua tó bá òòrùn àti òṣùpá sọ tó sì gbà, ọba tó fi àṣẹ ńlá dáhùn ẹbọ Elijah, alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ọba tó fi sánmọ̀ bóra bí aṣọ. Bí iná bá wọlé, òkùnkùn á paradà. Gbogbo ẹ̀mí òkùnkùn tó lè dúró ní ọ̀nà kí ọ̀rọ̀ yìí kó má dé múṣẹ, ó yẹ máa paradà, ẹ wọlé lọ. Àmín. The Lion of Judah. Genesis orí 10 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 5. Ìran àwọn ọmọ Nóà nìwọ̀nyí: Ṣémù, Hámù àti Jáfẹ́tì, àti fún wọn lè a sì bí àwọn ọmọ lẹ́yìn kíkún omi. Ẹsẹ̀ 5. Láti ọ̀dọ̀ àwọn wọ̀nyí la ti pín erékùṣù àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ wọn, olúkúlùkù gẹ́gẹ́ bí ohun rẹ̀, gẹ́gẹ́ bí ìdílé wọn ní orílẹ̀-èdè wọn. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Shalom. Nígbà tí Olúwa bá mú ìkólọ Síónì padà bọ̀, á dàbí ìgbà tí à ń lá àlá ni. Gbogbo ẹnikẹ́ni tó dẹ̀ ti fẹ́ kún fúrúgbìn kó padà wá kó sì rí tirẹ̀ lọ́wọ́. Pàápàá fún àwọn ọmọ Yorùbá lọ̀rọ̀ yìí dálé lórí jù. Mo dedicate sámọ̀ yìí fún àwọn ọmọ Yorùbá. Gbogbo ohun tí a ti gbà lọ́wọ́ wa bí orí, bí iyì, bí ẹ̀yẹ, bí ògo, lónìí pàápàá tó fẹ́ gba ilẹ̀ tọ́lọ́run pèsè fún wa tó fi wá sórí ẹ̀ lónìí. Olúwa yóò gba gbogbo eléyìí, yóò gbà padà fún wa. Àmín. Tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ohun ìjà ìgbáradì tá à ń jà lọ́wọ́lọ́wọ́, tí wọ́n tó ń fi ogun abẹ́nú tó fi ń jà wá, tó di pé wọ́n ṣàfẹ́ gba ilẹ̀ wa tipátipá. Gbogbo ọ̀nà kọ́nà òun ni wọ́n ń lò láti wọlé sí wa lára. Ṣùgbọ́n òun ló sọ pé ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ̀ yé ẹ̀dẹ̀ lọ́rọ̀ Olúwa. Bí rere ló bá mọ̀, ọ̀rẹ́ mi máa ṣe. Bó bá dẹ̀ ṣe ìkà, dákun jọ̀wọ́ rẹ̀ sílẹ̀. Ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ̀ yé ẹ̀dẹ̀ lọ́rọ̀ Olúwa. Bí aeroplane bàálù bá tiẹ̀ fẹ́ já lófurufú, tí apá pilot gan bá tiẹ̀ ká mọ́, ó di dandan kó jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé apá àwọn ò ká mọ́ o. Gbogbo kí n tí ẹ bá mọ̀, ẹ bẹ̀ sí ní sa agbára yín o. Ẹ rí i pé ní sọ pé ẹ̀sìn báyìí lélẹ́yìn ṣe o. Bí Ọlọ́run ṣe máa kó gbogbo wọn yọ, tó ṣe máa gúnlẹ̀ láyọ̀ àtàláfíà, òun náà máa dùn. Gbogbo lágbájá kìrìsìtẹ́nì ni o, mùsùlùmí ni, gbogbo ẹ̀ máa parẹ́ pátápátá ni. Irú condition táwa ọmọ Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìdí rẹ̀ tó fi jẹ́ pé ọ̀rọ̀ yọ bí ìkùnsínú, bí ìjà kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí wa. Ta ló máa sọ fún yín pé irú Abraham gẹ́gẹ́ bó ṣe sọ, òun lọ́lọ́ máa gbé dìde wípé jáde kúrò. Ìyẹn ni ìtumọ̀ get out nìyẹn. Genesis orí 12 ẹsẹ̀ 1 dé 3. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Olúwa sì wí fún Ábúráhámù pé, jáde kúrò ní ilẹ̀ rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ àti kúrò ní ilé bàbá rẹ sí ilẹ̀ kan tí èmi yóò sì fi hàn ọ́. Èmi yóò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá, èmi yóò sì bùsí fún ọ, èmi yóò sì sọ orúkọ rẹ di ńlá. Ìbùkún ni ìwọ ó sì já sí. Èmi yóò bùkún fún àwọn tí ń súre fún ọ, ẹni tó sì ń fi ọ́ ré lèmi yóò sì fi ré. Nínú rẹ la ó sì ti bùkún fún gbogbo ìdílé ayé. Jáde kúrò, nítorí pé Olúwa ní iṣẹ́ ńlá fún tó máa ṣe. Ó fẹ́ mú lọ sí ilẹ̀ tí ó ní wàrà tí oyin ní ọjọ́ iwájú. Pàápàá àwa tó ti pèsè ilẹ̀ fún, tó jẹ́ pé ilẹ̀ wa ní wàrà tí oyin, tí a wá jókòó kẹ̀tẹ̀bẹ̀, tí ó yẹ pé bámbám ni mo yó, bébí ń pọ̀ ọmọ ẹnìkankan kò tiẹ̀ kan àwọn míì. Tá a wá relax, tó fi wá jẹ́ pé àwọn ọmọ Yorùbá òun ni wọ́n wá dẹni tó ń tẹ̀yìn pa wọ́n, tó ń tẹ̀yìn bá wọn sùn ogun abánisùn tipátipá, àìmọye tó ti pa lórí oko wọn. Èyí jẹ́ ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú gbogbo wàhálà táwọn Fúlàní ń dálẹ̀ fún wa. Kò sẹ́ni tó lè kojú wọn. Ṣùgbọ́n ènìyàn bíi Dáfídì ṣì wà láyé tó lọ fojú ko Gòláyàtì. Ènìyàn bíi Mósè náà ṣì wà tó lọ fojú ko Fáráò. Bójú bá farabalẹ̀ àrímù. Ó lè jẹ́ ẹni tí Ọlọ́run tẹ̀ ẹ̀ ṣì máa lò. Ó lè jẹ́ ẹni tẹ́ pé àti ẹ̀ fura sí tẹ́ ẹ̀ wòye ẹ̀ rárá. Ṣùgbọ́n tẹ́ bá ní kẹ́ máa wo background tó ti dìde, kẹ́ máa wo ẹ̀ńjọ́ náà bí ojú alọ́ ṣe bí àwa la wọ́n dàgbà, ojú alọ́ ṣe ń de pampasì fún, tẹ́ ẹ̀ ń wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, àní dẹrú lórí ilẹ̀ wa o. Ókè, ẹ tẹ̀ jẹ́ ká fi ti Abraham sẹ́gbẹ̀ẹ́ kan náà, a kò fi ṣe àpèjúwe ni. Àwọn èèyàn bíi bàbá wa Mósè Orímọládé tó dá ẹgbẹ́ mímọ́ Kérúbù Séráfù lẹ̀,
ṣé bí a gbọ́n pa àwọn náà ìdílé tán ti jáde wá a mọ̀ pé ìdílé olórìṣà náà ni ṣùgbọ́n ẹ wo ẹgbẹ́ mímọ́ tí Olúwa tọwọ́ wọn tó gbé kalẹ̀ báyìí láti ṣe ìtúsílẹ̀ fáwa ìran Yorùbá. Ẹ wo bàbá wa Ọ̀ṣọ́fà, ẹ wo ẹgbẹ́ mímọ́ tí a gbé kalẹ̀ látọwọ́ tàwọn náà tí ṣe Sẹ̀lẹ́, ẹ wo bàbá wa Babalọ́lá ti CAC. Tó bá pẹ́ àwọn wọ̀nyí náà jókòó kẹ̀kẹ̀bẹ̀ tí wọn ò dìde gẹ́gẹ́ bí Olúwa ṣe páláṣẹ fún wọn pé dìde báà náà ṣe fẹ́ ṣe. Ǹjẹ́ a lè rí ẹgbẹ́ Kérúbù Séráfù lẹ́nìí? Ǹjẹ́ a lè rí ẹgbẹ́ Sẹ̀lẹ́ ní èní yìí? Ǹjẹ́ a lè rí ẹgbẹ́ CAC rárá lẹ́nìí yìí báyìí? Ìyẹn ló fi jẹ́ pé àsìkò ìgbáradì ọ̀rọ̀ Yorùbá jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn. Àtàgbà àtọmọdé àtọkùnrin àtobìnrin àtọba àtìjòyè ẹ dìde lórí oorun tẹ́ ń sùn. Ẹ dìde, wọ́n ní kẹ́ ẹ ta kìjì. Ẹ má sọ pé nítorí pé ẹ wà comfortable ní zónù yín, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Wọ́n ti wọlé already, wọ́n dẹ̀ ń kanlẹ̀kùn báyìí pàápàá ni. Ṣùgbọ́n oòrùn tó sì ràn yìí ó sì tó gbẹ aṣọ. Fún lọ́rọ̀ Olúwa tó ń sọ jáde lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ bọ́lúwa ṣe ń bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní orí Yorùbá? Ǹjẹ́ à ń gbọ́ báyìí? Ǹjẹ́ ọ̀rọ̀ náà ń yé wa? Ǹjẹ́ à ń gbáradì? Ǹjẹ́ àkíyàn aláwọ̀ ẹ̀mí ìjayà kó máa dà wá láàmú débi tó fi jẹ́ pé jìnnìjìnnì rẹ̀ wá bò wá mọ́lẹ̀ tá ò fi lè dìde lórí ẹsẹ̀ wa? Ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ni pé jáde kúrò. A ti sọ́npa gbogbo àwọn aṣáájú wa tọ́lọ́run ti gbé dìde nígbà ní lọ́hùn. A ti dárúkọ Babalọ́lá, a dárúkọ Orímọládé, a dárúkọ Captain Abiodun Emmanuel, a dárúkọ àwọn aládùúrà Òṣìtẹ́lù, SBJ Ọ̀ṣọ́fà Sísẹ̀lẹ̀, Redeemed Church, Pentecostal, Anglican, Methodist àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Táwọn ò bá dìde pé wọ́n kàn gbọ́ ọ̀rọ̀ pé dìde kán dẹ̀ dìde. Ǹjẹ́ a máa rí gbogbo àwọn nǹkan tá à ń sọ ìlẹ́nu? Get out, jáde kúrò. Gbogbo ohun tó ń kó lè máa dà wá láàmú ní orí ilẹ̀ Yorùbá tá à ń pè ní Yorùbá land. Gbogbo ohun tó lè máa dà wá láàmú lónìí olónìí kán máa jáde kúrò lágbára. Àmín. Wọ́n nítorí pé wọ́n ní àyà yóò pa àwọn àlejò, wọ́n sì fi ìbẹ̀rù bojo jáde nínú kọ̀lọ̀fín wọn. Gbogbo ogun alọ́nilọ́wọ́gbà, gbogbo ogun afipábánilò, gbogbo ogun amúnisìn tipátipá, bó o bá o pa bí o bá kó o bù lẹ́sẹ̀. Gbogbo àwọn ogun wọ̀nyí àìrí náà ni àìrílò ni. Ogun Fúlàní pàápàá lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè ilẹ̀ Ìgbò àti gbogbo south gbogbo ibi tí àwọn Fúlàní ti wọ̀ nítorí pé èrò wọn ò dá. Ọba rínúròde olùmọ̀ràn kan, ọba tó ti rohun gbogbo tó dẹ̀ mú gbogbo ni ó mọ̀ pé èrò wọn ò dá ni. Ìdí rèé t'Olúwa ṣe dìde tí ariwo wa ṣe ta Olúwa létí pé let my people go, pé ẹ jáde kúrò orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jáde kúrò lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Gbogbo ogun banditry, gbogbo ogun herdsmen, gbogbo ogun criminals, gbogbo ogun àwọn kidnappers, gbogbo ogun àwọn tó ń da ilẹ̀ Yorùbá láàmú, Olúwa pa láṣẹ fún ilé ni pé get out, ẹ jáde kúrò ní àṣẹ tí bàbá gẹ́gẹ́ bí Psalm 18 ṣe sọ 45 pé àyà yóò pa àwọn àlejò, wọ́n sì fi ìbẹ̀rù bojú jáde nínú kọ̀lọ̀fín wọn. Olúwa Ọlọ́run ọba kó rọ̀jò náà lé wọn lórí ibi kíbi tó fara pamọ́ sí. Gbogbo àwọn Fúlàní wọ̀nyí, àwọn tó ń da ilẹ̀ Yorùbá tó ń dà wá láàmú, kó Olúwa kó rọ̀jò náà lé wọn lórí, kó rọ̀jò náà lé wọn lórí, kó fi ìbẹ̀rù bojú jáde nínú kọ̀lọ̀fín wọn, kó má tiẹ̀ lè bójú ẹ̀yìn kí jìnnìjìnnì kò dé bá wọn. Gbogbo COVID-19 tó ń darí lédè Nàìjíríà láàmú tó káàkiri àgbáyé ẹ jáde kúrò. Gbogbo ikú òjijì, ogun ká mú ni ọmọ ènìyàn sílẹ̀ kábẹ̀ sí ní dúnbù wọn. Mo pa láṣẹ ni, mo ní gbogbo àwọn ẹ̀mí yìí, ẹ̀mí tó ń mú lẹ́tà ikú òjijì wá bá ní, mo ní àwọn ẹ máa jáde. Ẹ̀mí àìríná ẹ jáde, ẹ̀mí àìrílò ẹ jáde, àìrọ́mọbí ẹ jáde, àìrọ́kọfẹ́ ẹ jáde, àìráyafẹ́ ẹ jáde. Gbogbo ogun wọn bílíkì wọn bíà, gbogbo ẹ̀mí lórí irọ́ ó yẹ máa jáde nílẹ̀ Yorùbá, ẹ jáde kí àlàáfíà kó jọba. Gbogbo àwọn òṣèlú tí wọ́n ń jẹ ìlú náà run, tí wọ́n ń jẹ ilẹ̀ Yorùbá run, tó ń jẹ ìlú Nàìjíríà run lórúkọ ti Jésù. Gbogbo àwọn ẹ̀mí wọn bílíkì wọn bíà, ojú kòkòrò, ẹ̀mí ká kówó jẹ, ohun tó tọ́ sára ìlú ká má fi jíṣẹ́, apáláṣẹ ọ̀dàlábà ó yẹ máa jáde kúrò lórúkọ ti Jésù. Ó ti rí bẹ́ẹ̀. Èyí ló ń jẹ́ kí a máa mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí a ti dè mọ́lẹ̀ nípa jíjẹ, nípa mímu, nípa ìbálòpọ̀ ni, pàápàá wa ọmọ Yorùbá tí wọ́n ti pa iyè mọ́ lára, bóyá nípa màálù tá à ń jẹ ni, ata, rodo, tòmátì, àlùbọ́sà, kùkúmbà, nǹkan sàláàdì tó jà pọ̀ àwọn Fúlàní ìnáwó kó wá bá wa, wọ́n ti
gbéjẹ fún wa tó ti rà wá níyè tá ò wá lè ní ìgboyà láti dìde dúró láti lè jà fún ẹ̀tọ́ wa tó dẹ̀ ń wọlé sí wa la tí wẹ́pọ̀ ló ń rìn wá mọ́lẹ̀ lórúkọ ti Jésù Kristi gẹ́gẹ́ bóyá sọ ó ní gbé àkéte rẹ kí o sì máa rìn ní orúkọ ti Jésù Kristi mo pa láṣẹ mi dálàbà ni ẹ̀yin náà ẹ dìde ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kó jádànù ẹ dìde gbogbo ẹ̀yin yámútè nínú ẹ̀mí nínú ara ó yá tẹ́tí rọ lọ́wọ́ tẹ́tí rọ lẹ́sẹ̀ ẹ máa dìde ẹ máa ẹ jà fún ẹ̀tọ́ yín ẹ dìde nínú ẹ̀mí ẹ ta kejì ìmísí látòdì ọ̀run kó wọnú yín lọ ẹ̀mí ìyè kó wọnú gbogbo àwọn Yorùbá lọ pátápátá ẹ̀mí ìtúnisílẹ̀ kó wọnú gbogbo wa lọ pátápátá torí pé kí ọwọ́ gẹ́gẹ́ ni máa ń ṣáájú ijó ogun àgbọ́tẹ́lẹ̀ kedere wọn ní kì í parọ́ ni tèmi ni Paul tiẹ̀ l'Apollo ká má gbọ́ra wa yé èdè ìdáyédè tó fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn Yorùbá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lónìí kí Olúwa kó paná pátápátá torí pé kí ni a ò gbọ́ pé hallelujah ó bá Hosanna jàrí a ò dẹ̀ gbọ́ pé ìyè náà ó bá Ebenezer jàrí oòrùn àti òṣùpá àti ìràwọ̀ wọn ò bára wọn jà ìmọ́lẹ̀ ní gbogbo wọ́n sì ń ṣiṣẹ́ f'Olúwa ni ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá àti Ìgbò àti gbogbo ẹ jẹ́ ká sowọ́pọ̀ àwọn ará Benue àwọn ìbíbí òní gbogbo wọn lórí àwọn ogun amúnisìn ogun Fúlàní tó wọ ilẹ̀ Nàìjíríà tó fẹ́ gba ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ wa ẹ jẹ́ ká sowọ́ papọ̀ àsìkò tí a máa là ń jà kọ́ lélẹ́yìí èdè ò gbọ́dọ̀ yéde tó lè sòrùn òṣùpá ìràwọ̀ àwọn onímọ̀lẹ̀ tọ̀run òkúta oníyebíye àwọn onímọ̀lẹ̀ tayé ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí dìísí ni ìṣẹ̀rù Olúwa ò ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí dìísí ni. bí Olúwa ṣe ń ṣiṣẹ́ onìkan ló yé bó ṣe máa gba ìran Yorùbá sílẹ̀ ní ọwọ́ ogun àwọn amúnisìn yìí Olúwa ló yé ṣùgbọ́n èyí tí a bá pè ẹ́ sí láti ṣe arábìnrin arákùnrin lọ́kùnrin ọba ìjòyè ẹ̀yin aṣáájú ẹ má ṣàláì ṣe ẹ̀tọ́ tó yẹ yín láti ṣe ṣé nítorí pé o jẹ́ House of Rep ṣé nítorí pé o jẹ́ senator ṣé nítorí pé o jẹ́ ọba ṣé nítorí pé o jẹ́ ìjòyè ìyẹn ni gbé àwọn mẹ̀kúnnù ipò táwọn mẹ̀kúnnù wà ní ó ṣe jọ ẹ́ lójú ní ó ṣe jà fún wọn àbí owó tó tọ́ sáwọn mẹ̀kúnnù tó jẹ́ pé àpò ara ẹ̀ ló ń ná sí nítorí pé o wà comfortable òun lolúwa ń sọ fún ẹ wípé lónìí nítorí igbe àwọn ọmọ Ísírẹ́lì igbe àwọn mẹ̀kúnnù tó ń ta Ọlọ́run létí Olúwa ní bá ń sọ pé nítorí pé ọkàn ẹ balẹ̀ because of your comfort zone o wá fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ o ò fẹ́ kí àwọn ìran Yorùbá àwọn mẹ̀kúnnù o ò fẹ́ kí wọ́n gba òmìnira wọn àbó òun fi àyè sílẹ̀ fún àwọn ogun alọ́nilọ́gbà yìí àwọn amúnisìn tí à ń pè ní Fúlàní yìí o fẹ́ kí wọ́n kó wọn lẹ́rú nítorí pé kí ni ìwọ ti ní ìwé ìrìnnà tó o máa fi yọrùn tó o máa fi sá lọ kúrò orílẹ̀-èdè Nàìjíríà tó máa fi àwọn ẹni ẹlẹ́ni lẹ̀ sínú òkùnkùn ayérayé Ọlọ́run ò ní gbà fún ẹ irú ẹni tó bá ní irú èrò bá Ọlọ́run ò ní gbà fún yín ní ẹni bá ṣe ń sọ fún yín pé gbogbo kí n tẹ́ ẹ bá mọ̀ pé gbójúlé lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ ń fẹ̀yìn tì pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe é rè tẹ́tí ní escape route nítorí ọ̀pọ̀ ènìyàn la ṣe dá ọ lọ́lá la ṣe gbé ẹ sí ipò bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ kájọ ja ogun yìí get out drop it jáde kúrò jù sílẹ̀ gbogbo tó wà mọ́ kókókókó tó fi pé bóyá àṣẹ ti wà lọ́wọ́ ẹ o ní agbára tiẹ̀ lọ́wọ́ láti fi yọrùn tó o dẹ̀ fẹ́ jà fáwọn mẹ̀kúnnù Olúwa ní gbogbo èrò yìí ó ní kó pátì Olúwa á sì jẹ́wọ́ agbára ẹ̀ ní ayé gbogbo àwa mẹ̀kúnnù ní ayé àwọn ènìyàn Ọlọ́run ní ayé àwọn ìran Yorùbá ìran àwọn Nigerians pátápátá Olúwa yóò jọba Olúwa iṣẹ́ tó fi rán mi òun ni mò ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ọjọ́ ìdí dandan òun ọmọ níṣẹ́ fàyà tí ọmọ rẹ̀ ní ó di dandan kó jẹ́wọ́ agbára rẹ̀ lórí ìran Yorùbá láti tú wa sílẹ̀ láti dojú àwọn ogun Fúlàní láti dojú wọn bolẹ̀ àti gbàgbára lọ́wọ́ wọn gbogbo àti gbogbo àwọn alátìlẹ́yìn wọn pátápátá àti gbogbo tó fi ṣe agbára yóò máa di omi ó máa di asán Olúwa ní máa gbé títí wọn ni gbogbo wọn tí ó ń lówó lọ́wọ́ tí ó ní kúrújì lọ́wọ́ tí kú díwà lọ́wọ́ ẹ tó ń fi ọwọ́ ọlá tó fi ń rẹ́ àwọn mẹ̀kúnnù jẹ tó ń fi ipò tí a fi ọ́ sí gẹ́gẹ́ bí olórí ìlú tó fi ń rẹ́ àwọn mẹ̀kúnnù jẹ tó fi ń rẹ́ àwọn ará ìlú jẹ nítorí ẹ̀mí ìgbéraga tó bàlẹ̀ yìí àti gbogbo àwọn tẹ pè ní kàbá tẹ kóra yín jọ Olúwa Ọlọ́run Olódùmarè ó ti ní ojú agbéraga ó máa ń sọ̀kalẹ̀ ní ẹni bá rẹ̀ sílẹ̀ lọ́lọ́ máa gbéga ṣùgbọ́n torí pé ẹ̀mí ẹ gbé sókè gbogbo bó ṣe ń bá ẹ sọ gẹ́gẹ́ bí olórí ìlú gbogbo bá ṣe ń bá ẹ sọ gẹ́gẹ́ bí adviser olórí ìlú gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ wà nílé aṣòfin ẹ ò gbọ́ ìdí rèé tí Olúwa ṣe lóun máa sọ ojú agbéraga kalẹ̀ gbogbo ohun tí ẹ gbójúlé gbogbo ẹ ló máa di asán òun ló máa di òfo àṣírí Olúwa olóńgbẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ àwọn tó bá bẹ̀rù Olúwa
lolúwa ló ń bá lò. Ẹ má jẹ́ kẹ́mi èṣù kó yá yín lò débi tó fi máa jẹ́ pé ẹ tí ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa mọ́, tètè yín fi de kunkun sọ̀rọ̀ Olúwa, tí ọ̀run yín fi le kókókókó, tẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ Olúwa mọ́, tí ìyà táwọn mẹ̀kúnnù ń jẹ tí ò dẹ̀ jọ yín lójúmọ́. Olúwa ní kẹ́ tẹríba, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ tẹríba, ẹ fi Olúwa, ẹ jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó wọnú yín lọ pátápátá. Ká máa lé ògo asán, ká máa lé ògo òfo. Èmi ni mo wà ń bẹ̀, àwa ní báyìí, àwa ní tọ̀hún. Kó sọ̀rọ̀ kí gbogbo ilẹ̀ máa rọ́ títì, kí gbogbo ẹ̀ máa jẹ ránkà dédè. Ọlọ́run ò fẹ́ ìfẹ́ owó, àfẹ́jù ìfẹ́ owó. Ọlọ́run ò fẹ́ position tí ò yẹ, tí ẹ jẹ́ pé ń ṣe lẹ̀ ń rí ìgara yín, tẹ̀ ń gbéra yín sí position tí ò yẹ. Ọlọ́run ò fẹ́. Ọlọ́run lọ́ba tí ń gbé níga, ọ̀ndẹ̀ lọ́ba tí ń rẹni sílẹ̀. Òun lọ́ba tí lọ́ ń múni ní àkìtàn, tó ń gbé ní jókòó tì pẹ̀lú àwọn ọmọ aládé. Ṣé political position tó wà òun ló ń jẹ́ lójú, àbí ipò ààrẹ tó o fẹ́ jẹ òun ló ń jẹ́ lójú, tí gbogbo ọ̀rọ̀ tó ń lọ́nlẹ̀ yìí tí ẹ̀ dá sí rárá, tí ẹ fi ń wò sùsù, táwọn ará Fúlàní tó fi ń ṣe àwọn ìran Yorùbá bí ọṣẹ́, tó ń ṣe ìran àwọn ọmọ Nàìjíríà tó ń ṣe wọ́n bí ọṣẹ́, táwọn banditry, táwọn kidnappers tó ń ṣe oríṣiríṣi election tó jẹ́ pé ẹ̀dẹ̀ ti mọ̀ pé wọ́n máa rí gẹ̀ election yìí ni. Bí Olúwa ò bá kọ́ ilé náà, àwọn tó ń kọ́ ń ṣiṣẹ́ lásán ni. Ìpè tó wà ń pè ní àti rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, òun ni ìpè tó jẹ́ pé ó ní kí a jà fún mẹ̀kúnnù lọ́wọ́lọ́wọ́ báyìí ní lórílẹ̀‐èdè Nàìjíríà, kí ogun amúnisìn kí ó lè wọlé lọ bámbám. Nítorí pé kí ni wọ́n ti kó ni ní ẹrú tó, wọ́n ti fìyà jẹ àwọn mẹ̀kúnnù, ó ti tó, gbogbo ló lásìkò. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni Ọlọ́run àwọn mẹ̀kúnnù ló wọlé báyìí láti gba àkóso ní ìlú náà. Ntọ́lọ́run bá ní ká jù sílẹ̀, tó bá ní ká kúrò ká move, tó bá ní ká sún ká sún, tó bá ní ká dìde ká dìde, tó bá ní ká jókòó ká jókòó. Àkókò tí Olúwa fẹ́ gba òmìnira fún gbogbo ọmọ Nàìjíríà, àkókò náà ló dé yìí. Kì í ṣe àkókò election tá à ń fojú wò lọ́ọ̀kan yìí. Nítorí pé kí ni same circle náà la kò ń yí kiri, nítorí pé Ọlọ́run ò fọ̀nà hàn wá. Ṣùgbọ́n Olúwa ti dé lọ́wọ́lọ́wọ́ láti fi ọ̀nà àwọn ọmọ Nàìjíríà, láti fi ọ̀nà hàn àwọn ìran Ìgbò, láti fi ọ̀nà hàn ìran àwọn Ìbíbíò, láti fi ọ̀nà hàn ìran àwọn Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ogun tó wọlé tọ̀ wá láti gba ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ wa, Olúwa ó ń gbàgbà lọ́wọ́ wọn. Èyí tó dẹ̀ ní káwa ká ṣe lọ́wọ́lọ́wọ́ náà sì ní pé ká pa èrò wa pọ̀ láti gba ilẹ̀ bàbá wa, láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run lọ́ba tí ń fi ní jọba, òun lọ́ba tí ń fi ní joyè, òun ló ń gbéni sórí àlééfà. Tí ò bá jẹ́ sínétọ̀ ní Nàìjíríà, tó ò dẹ̀ jẹ́ president ní 2023 yìí, plan wo lo mọ̀ tọ́lọ́ ní fún ẹ ibi tó fẹ́ mú ẹ dé? Ọba àṣeyí tó wù ní náà. Tó bá ní kó ju nǹkan lẹ̀, n tó máa fi fún ẹ next time, ó máa ju tí wọ́n ń fojú wò yẹn lọ. Orúkọ rere ó sàn ju owó òun fàdákà lọ. Wọ́n ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ni. Olúwa yóò dì í mú pẹ̀lú ọwọ́ agbára. Àmín. Yóò di orílẹ̀-èdè náà mú pẹ̀lú ọwọ́ agbára. Àmín. Lọ́wọ́ gbogbo amúnisìn, Olúwa yóò gbà wá lọ́wọ́ wọn. Àkókò ti tó, ìgbà ti dé, t'Olúwa fẹ́ yí ìgbà padà. Ó fẹ́ yí ìgbà padà. Olúwa ti yí ìgbà Nigerians padà. Àkókò ti dé, t'Olúwa wá gbèjà àwọn mẹ̀kúnnù. Àní ṣe lásán. Torí àwọn ọmọ ogun ìgbàlà wọ́n ti dìde, àwọn àgbààgbà ọ̀run wọ́n ti dìde, Ọlọ́run fúnra rẹ̀ ó ti dìde, Michael mímọ́ olórí ogun ó ti dìde, àti àwọn àgbààgbà tó ti papòdà tó ti dìde báyìí láti jà fún ilẹ̀ rẹ̀. Dìde ọmọ ogun gbàlà, gbé orúkọ Jésù ga fún ọjọ́ ńlá tàrí lọ́ọ̀ni tí Michael Balógun wa Michael o, Michael mímọ́ Balógun olórí ogun, Michael mímọ́ Balógun ṣamọ̀nà ẹgbẹ́ wa dópin, bá wa ṣẹ́gun Lucifer o. Gbogbo ogun pátápátá tó ń jà wá lábẹ́nú, tó ń jà wá ní ìkọ̀kọ̀, lórúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì, lórúkọ Baba, lórúkọ Ọmọ, lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́, Olúwa yóò tẹrí wọn. Jésù gbàgbà lọ́wọ́ ogun amúnisìn, ogun amúnidó tipátipá, ogun àwọn tó ń gbé nípa, ogun àwọn tó ń gbẹ́ni tó ń lọ́ni lọ́wọ́ tó ń pè ní kidnappers, lórúkọ ti Jésù Kristi. Gbogbo ogun COVID-19, gbogbo ogun àránsí, gbogbo ogun kọ́kọ́ má balẹ̀, àkàmárì náà kàmárì, gbogbo ogun pátá l'Olúwa yóò tẹrí wọn bá. Lórúkọ ti Jésù, gbogbo àwọn ogun wọn jáde, wọ́n fi ìbẹ̀rù bóyá jáde nínú kọ̀lọ̀fín, wọ́n fi ìbẹ̀rù bóyá jáde nínú Nàìjíríà. Lórúkọ ti Jésù Kristi, gbogbo ohun tí táwọn kan dì kókókó mú àti jù sílẹ̀ wá di wàhálà fún wọn nítorí tó máa jẹ, nítorí pé àbá làwọn ṣe fẹ́ ṣe ìgbà ò ní dánmọ́rọ́ fún wọn mọ́. Lórúkọ ti Jésù, Olúwa gbà á bọ́ lọ́wọ́ wọn tó wọn bá fẹ́ jùlẹ̀ lẹ́rọ̀. Olúwa gbà á tipátipá, wọ́n ní tipá ti kúùkù. Ó ní kìnìún ó fi ń gba ẹran lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ nínú igbó. Ẹ̀yin ọ̀run o,
ẹ fi tìpátìkúkù ẹ fi gbà lọ́wọ́ wọn kí àwọn mẹ̀kúnnù wọ́n lè rí ayọ̀ wọ́n lè rí àlàáfíà kínú wọn lè dùn kọ́kàn wọn tàwọn náà lè balẹ̀ kí nàìjíríà kó padà wá tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọn kí àlàáfíà kó jọba gbogbo àwọn èwe tó yẹ kán wà lórí ipò tó ti dásìkò tó rán níṣẹ́ àwọn tó rán láti torílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ èwe ni wọ́n tó tọ́jú wọn pamọ́ olúwa rẹ̀ á lànà fún wọn báyìí ó ní ẹ lànà fún ẹni tí ń kọjá ní aginjù nípa jáà ní orúkọ rẹ̀ ó yá máa lànà fún wọn olùlànà máa lànà fún wọn olúwa máa lànà fún wọn clear ọ̀nà fún wọn gbé wọn kàbí gíga rẹ̀ olúwa jẹ́ kí wọ́n lè to ìlú náà kí nàìjíríà kó rójú kó ráyè kó wà ní center of solution kó ní center of excellence in the whole world gẹ́gẹ́ bó ti ṣe sọ bẹ́ẹ̀ ni kọ́rọ̀ nàìjíríà ṣe rí kí gbàtẹ́gbà máa rí báyìí kọ́ máa fi ire tiwa ṣàpélé kọ́ máa fi wá ṣàwátì tọmọtọmọ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ jésù kristi agbára wa. Àmín. Shalom. Shalom. The Lion of Judah. Ó di láéláé kan bá ó mà di láéláé kan bá yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó di gbẹ̀yìn kan lọ́sẹ̀ ìmọ̀ o. yé ẹ̀dìdé bí ológun ẹ bá jàgbá sílẹ̀ o ẹran tí a tọmọdọmọ kò ní sún wá kò ní rẹ̀ wá ká ó fi ṣẹ́kù bẹ́ẹ̀ ni ò ní ní dúró kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n 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 àgbàdo oníkan ní orí ẹ bá tún ẹgbẹ́ ọjọ́ ayọ̀ tún wọlé o. Bí a bá kú tí a bá jí àwọn mẹ́ni rí fẹ́ràn ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọ iye àlàáfíà bí a bá ṣaláìsí Judah. wá ní àwọn mọ iye bàbá ń fojoojúmọ́ jẹun ata ó dé pa fún yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lẹ́gbẹ̀ lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ Ẹ̀yìn Èkìtì ẹgbóhùn yìí pé o. Ìbàràpá Ilé Ẹ̀gbádò Ẹ̀yìn Ọ̀ṣun ẹgbóhùn yìí pé o. Ẹ̀yìn Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ Ẹ̀yìn Ẹ̀gbá ọmọ Ìṣà